àfáà tó ní wọ́n jáde fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ àwọn RMQK tẹ́ ẹ bá jáde fún ìmáàmù kò ní rágbá fún yín. Ṣé kí ni tí Dr. Yunus Sọ́ọ́lì àti Ayélára kí ni wọ́n sọ tó pọ̀ jù lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ alálùjànnú tí wọ́n ń pera wọn mọ́ ìsìláàmù? Ẹ dákun ẹ̀kọ́ ìsìláàmù wo lọ́wọ́ àánú tí àwọn ẹgbẹ́ alálùjànnú tí wọ́n pera wọn ní RMK nìkan tí wọ́n pera wọn ọ̀rọ̀ òkú àbí mọ̀ ìkàtà àbí wọ́n pera wọn? Ẹ wá ní pé ọ̀rọ̀ tí wọ́n sọ sí wọn ti pọ̀ jù. Ẹ wá ní ẹ̀kọ́ ìsìláàmù ṣé ẹ̀kọ́ ìsìláàmù náà níbi tó lè wí? RMQK ojú ọ̀nà ẹ̀mí ni ṣùgbọ́n tí kì í ṣe pé ó gbé ẹ̀sìn wá kò gbẹ́sìn wá o. Àbòrìṣà wà nú wa, kìrìsìtẹ́nì wà nú wa. Ṣé ẹ̀kọ́ ìsìláàmù náà ni tí eléyìí náà wí? Àwọn tí wọ́n gbé nǹkan kalẹ̀ gangan wọ́n ní kò gba ẹ̀sìn wà kò papọ̀ mẹ́sìn. Ẹ̀yin wá sẹnu bí ẹ wá sẹnu pẹ́tẹpẹ́tẹ bí igbá arú ẹ wá ní ẹ̀kọ́ ìsìláàmù ni. Ẹ̀yin lẹ mọ rúùmọ̀ burúkú tẹ́ ẹ wá lọ bẹ̀. Torí ìdí èyí tẹ́ ẹ bá jáde fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ àfẹ́ kẹ́ ẹ jáde gangan kẹ́ ẹ wá lè bá kan àbùkù kẹ́ ẹ lè bá gbogbo àbùkù. Tẹ́ ẹ bá ti ká gbádá dẹ̀dẹ̀ sọ́run tẹ́ ẹ bá ti wá gbádá dáadáa sọ́run tẹ́ ẹ ti gbé gbohùngbohùn sí lẹ́nu lójú agbo bí asúná agbo ilé kan lọ ṣe tí wọ́n á gbé móhùnmáwòrán tí wọ́n gbé sí lójú tí wọ́n gbé ní sórí atẹ́gùn ẹni tí wàá rò bẹ́ẹ̀ pàtàkì àbẹ́ jẹ́ nǹkan kan. Tẹ́ ẹ bá jáde fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò ní rágbá fún yín. Ẹ jáde kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn ní gbangba wálíà ẹ̀yin rádaràdà òsì yìí. Ṣé àwọn tẹ́ ẹ pè ní kíní àwọn gángan sọ pé àwọn ò ṣẹ̀sìn? Ṣé ibi tí kan ti sọ pé òun ẹ̀kọ́ tó ń kọ́ nínú tẹ́yìn pọ́n tẹ́ ń pé ẹ̀kọ́ ìsìláàmù yìí tó lóun ọ̀gbà pọ̀ lọ́hùn wà ọlẹ́kọ̀ọ́ tó ń kọ́ ẹ̀kọ́ ẹ̀mí ó lóun ọ̀gbà pọ̀ lọ́hùn wà lẹ́yìn wá pé lẹ́kọ̀ọ́ ìsìláàmù. Ṣé ẹ̀kọ́ ìsìláàmù ló ní ká má gbà pọ̀ lọ́hùn wà? Kò jọ mí lójú náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà ní ń bayé jẹ́ ẹ̀yin náà lẹ̀ ń dá wàhálà lẹ̀ ń dá àwùjọ rú. Òun ká kú dájú gbégbá wáàsì rán dáadáa tẹ́yìn sí gbé pé kó wá wáàsì tẹ́yìn sí kò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ kò sí mọ́lẹ̀ kankan ló kan àyà yín yín tẹ́yìn náà jẹ pé owó lọ sáwọn wá káàkiri tẹ́ ṣàṣìhàn tẹ́ gbà yìí ẹ̀rọnú àtúbọ̀tán ẹ̀rọnú bẹ́ẹ̀ sí ẹ̀rọnú pẹ́ lọ bọ́lọ̀ ẹ̀rọnú pẹ́ jábọ̀. Ẹ wá ní ẹ jáde fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbọ́ ọ̀tọ̀ sọ́sọ́ àwọn kíní kan ti pọ̀ jù. Ẹ jẹ́ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ kẹ́ wọ́n bá dẹni yẹ̀yẹ́ kò jù bá ń lọ o.